Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa nílé lóko lọ́nà lẹ́yìn odi. Mo kí yín wípé ẹ káalẹ́, ẹ káàsán, ọdẹ ọdún bí etí tẹ́ fi ń gbọ́wọ́ mànídìí. Bákan náà ojú tẹ́ sì fi ń rí wa náà kò ní fọ́. Àwa láò máa wá, ẹ̀yin náà láò máa bá o. Gbogbo ọmọ Yorùbá ǹjẹ́ ẹ ti gbọ́? Ẹ wá wo èrò, ogunlọ́gọ̀ èrò lẹ́yìn Rhodes Vivo. Ìyẹn lẹ́yìn ìgbà tí ó dé sí ìlú Èkó, ìyẹn Lagos market. Ibẹ̀ ni fọ́nrán ẹ̀ ti jáde. Tálẹ́ni tá à ń sọ yìí? Ẹ wo òbítíbitì èrò níbi tí wọ́n ti ya bo ẹni tá à ń wí, ìyẹn Rhodes Vivo. Bẹ́ẹ̀ ni ẹ wo bí èrò ṣe tẹ̀lé ọ̀kan lára àwọn chieftain of the African Democratic Congress (ADC) and former governorship candidate in Lagos State, Gbadebo Rhodes Vivo. Bẹ́ẹ̀ ni o, ẹ jọ Gbadebo fúnra rẹ̀ ló gbé fọ́nrán náà jáde níbi tí èrò ogunlọ́gọ̀ èrò ti tẹ̀lé lẹ́yìn, tí wọ́n ń dà gọ̀rọ̀rọ̀ tẹ̀lé lẹ́yìn. Ẹ gbọ́ níbo ló ń lọ. Gbadebo máa gbìyànjú láti lọ ṣe ìbẹ̀wò sí ọjà Alábàrágó market, ìyẹn ní ìpínlẹ̀ Èkó gangan ni Gbadebo ní kóun lọ ṣe àbẹ̀wò síbẹ̀. Bẹ́ẹ̀ ni ó lọ ṣe àbẹ̀wò síbẹ̀ ni o, látàrí pé kí ni àwọn èrò pọ̀ tí wọ́n ń tẹ̀lé. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn pọ̀ o. Ẹ wá wo bérò ṣe ya, even Eunice Tanko òun gan náà ṣe kí ni ó jáde láti tẹ̀lé, láti kó ẹ̀yẹ tẹ̀lé Gbadebo. Ẹ jọ kí ni Gbadebo lọ ṣe níbẹ̀? Ó lọ ṣe ìbẹ̀wò fún Lagos State market ni o, ìyẹn Alábàrágó. Ó tún wá sọ the national coordinator yìí, ìyẹn Eunice tóun náà tẹ̀lé. Lẹ́yìn ìgbà tí a ti rí ibi tí Gbadebo ti lọ tán, wọ́n wá ní kí ni Gbadebo lọ ṣe ìbẹ̀wò fún. Ó ní òun lọ ṣe ìbẹ̀wò fún wọn lẹ́yìn tí wọ́n wó ọjà yìí. Bẹ́ẹ̀ ni ó lọ ṣe ìbẹ̀wò fún wọn lẹ́yìn tí wọ́n wó ọjà náà. Ẹ wo fọ́nrán náà lẹ́rìí níbi tí gbogbo wọn ti tò tẹ̀lé lẹ́yìn bí ibà. Ó lọ ṣe ìbẹ̀wò fún wọn. However, ó ṣẹ̀ṣẹ̀ wá fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí ìjọba stating that community should not be demonished while trying to develop the society. Bẹ́ẹ̀ ni ẹ má gbàgbé wípé nígbà tí wọ́n wó gbogbo ìpínlẹ̀ Èkó látàrí pé àwọn fẹ́ gbin fúláwà, ọ̀nà fẹ́ gbabẹ̀ kọjá, tí gómìnà Èkó ń wó ìpínlẹ̀ Èkó. Èyí ló mú kí Gbadebo gan dìde pé ẹ jẹ́ lọ wo àwọn èèyàn mi, nítorí pé àwọn èèyàn mi náà ń bẹ ní ibẹ̀. Èyí ló wá mú kó wá sọ síta o. Ó wá ní ìjọba ẹ jọ̀ọ́ tẹ́ bá tiẹ̀ sọ pé ẹ fẹ́ lànà, kò wá ṣe pé kẹ́ máa wọlé, kẹ́ máa wó gbogbo nǹkan látàrí pé ẹ fẹ́ develop ìlú, ẹ tún wá fi ń pa àwọn aráàlú lára. Ìṣọ́kì mi o. Báwo la ṣe fẹ́ develop ìlú tá a tún fi ń pa àwọn tá a fẹ́ develop, a tún fi ń pa wọ́n lára? Ó ga o, láti fi jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé wọ́n kọ̀ kí ilẹ̀ ṣú láìláà. Ẹ máa gbọ́ bó ṣe sọ. We visited the Alábàrágó community. Their market was recently demolished. Ó ní àìpẹ́ yìí ni wọ́n wó ọjà tàwọn náà. The message to the government was clear. Development must not be at the exclusion of community. Tó túmọ̀ sí pé tẹ́ ẹ bá tiẹ̀ fẹ́ sọ pé ìdàgbàsókè kò ń ṣe pé kẹ́ ẹ wá tún fi ní tàbí kó bá àwọn ará ìlú. Bẹ́ẹ̀ ni ṣé ìdàgbàsókè gbọ́dọ̀ wá willingly débi pé inú àwọn ará ìlú máa dùn sí ni. Kò ń ṣe pé ẹ tún fẹ́ ṣe ìdàgbàsókè, ẹ ti wó ilé lọ. Àwọn tẹ́ ẹ palẹ́kún tẹ́ ẹ fi ṣe ìdàgbàsókè yẹn, ṣé ìdàgbàsókè yẹn ní mínìmọ̀? Kò ní mínìmọ̀, nítorí ọmọ ọ̀pẹ kí ni wọ́n láwọn ń ṣe ìdàgbàsókè, wọ́n ti pa àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́kún. Ẹ má dẹ̀ gbàgbé pé gómìnà Ṣèyí Mákindé náà òun náà ṣe bẹ́ẹ̀. Olóhùn fẹ́ ṣe ìdàgbàsókè. Ṣé ìdàgbàsókè wá gbà pé kí ẹ pa àwọn ọmọ èèyàn lẹ́kún, pàápàá jùlọ àwa ọmọ Yorùbá? Ó ṣe jẹ́ pé ilẹ̀ Yorùbá lẹ máa ń pariwo pé ẹ fẹ́ ṣe ìdàgbàsókè tẹ̀lé máa ń run wọ́n. Ó ṣe jẹ́ pé ilẹ̀ Yorùbá yìí náà lẹ máa ti pariwo pé ẹ fẹ́ ṣe ìdàgbàsókè, tí ẹ̀ ní kí ẹ̀ ní pìtì àwọn èèyàn tó wà ní ibẹ̀. Ẹ kọ̀ wọlé lọ ti yín ni.
kò ń ṣàná kò ń ṣe ní kò ń ṣe kíní kò ń ṣe méjì lẹ ti ń ṣe ẹ jọ eléyìí ti kúrò ní ìdàgbàsókè ó ti ń di ìjọba aninilára bẹ́ẹ̀ ó ti ń di ìjọba aninilára nítorí wípé tá a bá máa sọ gbogbo eléyìí ẹ fi ní àwọn ará ìlú lára ni ẹ fi ní wọn lára ni nítorí tẹ́ ẹ bá tẹ̀síwájú ni ó ṣeé ṣe kí gbogbo ẹ̀ fọ́gbà yan ga ẹjá ká àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹjá gbọ́ nǹkan tí àwọn ènìyàn sọ bẹ́ẹ̀ làwọn èèyàn pariwo wípé our incoming governor of Lagos State ó dàbí pé ojú Babájídé Sanwó-Olú ti ń bàjẹ́ o nípínlẹ̀ Èkó bẹ́ẹ̀ ni ojú bàbá ti ń bàjẹ́ nítorí pé àwọn ọmọ ológun ti legalize Gbádébọ̀ Rodis-Vivo bẹ́ẹ̀ ni nítorí wípé pẹ̀lú nǹkan kan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí pẹ̀lú bí ó tún ṣe wó Èkó tó bàbá ò jáde láti ti tọrọ àforíjì Babájídé Sanwó-Olú gómìnà Èkó tí ẹ jáde láti ti sọ pé ẹ má bínú o gẹ́gẹ́ bí ẹ ṣe bọ̀ ìlọsíwájú náà ló jẹ́ wá lógún síbẹ̀ ẹ tún wá dúró lórí pé nǹkan tẹ́ ẹ ṣe right ẹ tún jẹ́ kó yé wọn pé kọ́bọ̀ wọn ò ní rí gbà àbá olọ́fà ẹ wò bẹ́ẹ̀ nìkan ni àwọn gómìnà gidi rèé tẹ́ ẹ bá ti rí wọn wọn ò ṣòro mọ̀ bẹ́ẹ̀ nìkan ni ìgbà tó bá jẹ́ pé olùbádámọ̀ràn wọn kò pé níye which means when they lack good politician thinker tó túmọ̀ sí pé àwọn tó yẹ kó máa bá wọn yẹ jíròrò tó yẹ kó máa bá wọn dámọ̀ràn wọn ò pé níye as in orí wọn ò ṣe kí ni orí wọn ò pé dáadáa bẹ́ẹ̀ nìkan ni ọmọ Èkó original ò ní gbà kí wọ́n pa àwọn ọmọ Èkó ẹgbẹ́ ẹ̀ lẹ́kún àbí o bẹ́ẹ̀ nìkan ni pé ẹyẹ máa zoom o nítorí bó ṣe ń lọ yìí àti ìmọ̀ tí òun náà máa bí ẹ jẹ́ ká ka àwọn ènìyàn ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn jàre ẹja gbọ́n táwọn èèyàn bẹ́ẹ̀ nìkan jẹ́ ká pé ó dà pé Vivo yìí is just an ordinary body builder tout obìnrin tọ́ka mọ́ ìkànnì ó yẹ kó máa tẹ̀lé kiri bí ẹ̀mí o tó bá sún wọn máa lọ jókòó bẹ́ẹ̀ nìkan ní àwọn eléyìí ebi lè ń dé ni àwọn tó ń tẹ̀lé yìí wọ́n fẹ́ ganu sí ni o ebi ló lé wọn débẹ̀ ẹ̀rọ ẹ̀yin yá mi bàbá mi Yorùbá nation láfẹ́ òmìnira ilẹ̀ Yorùbá tá a bá sọ pé báyìí kọ́ nítorí arákùnrin náà sọ òótọ́ ni kò ló wá nítorí pé a fẹ́ develop ìlú a fẹ́ gbé ìlú ga ká tó wá máa fi ní àwọn ọmọ ará ìlú lára ẹ wo ẹ bá mi bo kó lọ fáfá ẹ like ẹ share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ yàwọn èèyàn lọ́tí ló sì pé Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ la fi ń sọ pé a ó máa bẹ bí ẹni bẹ ṣú ni o àtẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ náà wò gbogbo ẹni tó wá láàrin nídé òun máa láàrin nídé bá God bless Yorùbá nation Ọlọ́run á bùkún orílẹ̀-èdè mi la fi ń kí yín pé ó dàbọ̀.